fíìmù kan ló ṣe yẹn fíìmù yẹn dùn gan. Ibi tí Ògbólúkẹ́ tó ti dìde ó ti bọ́ ọ́nú babaláwo yẹn ibẹ̀ owó bẹ́ẹ̀ fíìmù yẹn dùn. ṣé Koleoso lè sọ. Koleoso ni na. èmi mo write story yẹn èmi mo ní story yẹn mo kàn fún ìtẹ̀lẹ̀ pé kó kàn lọ jà ní sẹ́ẹ̀. èmi mo ní story Koleoso yẹn ọlá pé mi ò busy torí ẹ̀ mo fi ní pé kóun lọ kọ́ so mi ò sí around. ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn olóhùn ló kọ́ èmi kò lè kí ló ṣẹlẹ̀ Fatuma èmi ló ṣẹlẹ̀ Fatuma Fúnkẹ́ Akíndélé mo ló pa Ọdún Adé kọ́. káàkiri wọlé dìgẹ́ tẹ̀lé tọ́. òun ló ní story òun ló ní story. ibi ẹni pàṣẹ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. nǹkan tó ń bí ẹni pàtí yẹn ni o. ọmọ Jackson àti Bruce Lee àwọn méjèèjì lọ́jọ́ jà. mo kọ́ ti jà pàpọ̀ ní Yorùbá fi. èmi ní story sẹ́ẹ̀ ṣé mo mọ ọkọ tí mo kọ ni. òun ibi tí bàbá sùn náà ti pa. òun ló ní story òun ló ní story. ọmọ mi rí ọdẹ ọdẹ oṣì ọdẹ ó gọ̀ mi. ọdẹ mo ló ti rí wọn òun ló ní story. ó fi Jackson ní Yorùbá fi. Yorùbá ká mi báyìí.